Abo Ooshanla. Hey, bí báyìí la wá ka yín mọ́lé ni. Ìyá wa ẹtú wá wa débi. Ibo gbogbo bí tẹ́ bá wà. Ibi kan náà ni mo fẹ́ máa wá yín wá. Mo tún ti mú sófò dé ni. Torí mi yẹn. Tá bá ti rí sófò ti dé náà ni. Bàbá Ooshanla. Ọ̀rọ̀ kan ló ti wà ń kan mí lóminú látàtà. Ǹjẹ́ ó jẹ́ kí Tani Olohun wá sí court ni pé Black Maria tó ń gbé àwọn inmates bọ̀ wá sí court ó ní accident ní ọjà ọba láàárọ̀ yìí to the extent pé ó claim life èèyàn mẹ́rin. So to the extent pé àwọn èèyàn gan protest wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́ gíláàsì mọ́tò yẹn wọ́n fẹ́ attack àwọn inmates àwọn prison warder. Ọlọ́run ló yọ wọ́n ló ní kán tètè evacuate gbogbo àwọn inmates wọnú police station ọjà for safety purpose. Then nígbà wọ́n tún kó bẹ̀ wọ́n náà tún dé Niger again wọ́n tún ní mọ́tò yìí correctional center tún ní port yìí ó tún ní accident again. So that needs to tell us ipe ọ̀rọ̀ tí wọ́n sọ lọ́jọ́ kìíní àná pé ìbínú Ọlọ́run ká tètè máa tọrọ àforíjì fún Tani Olohun lọ́dọ̀ Ọlọ́run. Nọ́mbà ní wípé kí àwọn èèyàn o kí wọ́n máa gbàdúrà fún Tani Olohun o. Ó ní kí wá bí ilé rẹ̀ kí lẹ́yìn rí sọ sí ọ̀rọ̀ tán ní pé Allah ló ń fìyà jẹ ẹgbọ́n ṣálà ló ń fìyà jẹ Tani Olohun. Ìyá wa ṣe rí àrùn ojú ilé kì í ṣàrùn mú ọ̀rọ̀ tẹ́ sọ yàwá náà ti gbọ́ nígbà táwa máa gbọ́ wọ́n ní Tani Olohun ni Allah ń fìyà jẹ. Ẹdún náà àwọn Áfíríkà irú mentality wo ló wà lórí wa yìí. Kò yé wa o. Àbí tẹ́ bá sọ pé àwọn Áfíríkà torí kì í ṣe gbogbo àwa ẹ̀yin àfà tẹ́ bá ń sọ̀pọ̀tì wípé Allah kan ló ń fi ìyà jẹ Tani Olohun ẹ̀ ń tanra yín ni àbí Tani Olohun gan ti degun ẹja sí yín lọ́rùn ó ti há yín lọ́rùn nígbà tẹ́ wá ń sọ fún wa wípé Allah ń fi ìyà jẹ Tani Olohun ṣebí Allah Tani Olohun ló yẹ kó padà rẹ̀ tí. Ó sún wa o. Ẹni sùúrù yá wa o nígbà tí Allah bá fẹ́ fìyà jẹyàn ẹni tó ṣe Allah ni Allah máa pa. Àwọn tí wọn ò wáṣẹ̀ tí wọn ò mọ nǹkan tí Tani Olohun ṣe tí ò sí nǹkan tó kàn wọ́n àwọn màlókù. Ó sún wa o. Ẹ dúná ṣe rí ẹ̀yin àfa Ìlọrin ṣe ni mo ti sọ wípé tẹ bá rí i pé mi ò dá sọ̀rọ̀ Tani Olohun láti bí ọjọ́ mẹ́ta fúnra wa náà la jáde lórí péjì wa wípé for now a fẹ́ fi ọ̀rọ̀ Tani Olohun sílẹ̀ fún àwọn àfa yẹn àtàwọn ẹbí wọn mi ì sọ nǹkan kan lórí ẹ̀ láti bí abi ó ti lọ bí èmọ́ tì báyìí tí mi ò ti sọ kankan lórí ẹ̀ tí bá ń ṣe pé ọ̀rọ̀ tẹ béèrè lọ́wọ́ mi mo ti sọ wípé for now mo fẹ́ dúró mo fẹ́ nítorí wọ́n ní àwọn tó ń ṣe fídíò àwọn ni wọ́n jẹ́ kán fi Tani Olohun sílẹ̀ this and that àwa dúró àwa di àdán tó ń wò sí ẹyẹ nígbà tí ẹ wá máa sọ ẹni Allah ń fìyà jẹ Tani Olohun Allah kankan ò fìyà jẹ Tani Olohun o ẹ̀yin gangan ni Tani Olohun ti degun ẹja sí yín lọ́rùn tálà bá fẹ́ fìyà jẹ Tani Olohun ni Tani Olohun ló yẹ kí Allah pa kí wá ní àwọn tí ò gbé tí ò fà tí ò mọ nǹkan kan tí ẹlòmíì tó yẹ pẹ́ẹ́sẹ̀ fi fámìlì ẹ̀ lẹ̀ tó fìyàwó ẹ̀ lẹ̀ tó ń bọ̀ láti ibi iṣẹ́ ọ̀ ilé tó lọ ra nǹkan lọ́jà tí mọ́tò wá pa ẹ̀yin tẹ́ wà ń lu Ìlọrin ẹ̀ fúnra ni. Àwọn òfúra o. Ẹ jẹ́ tètè lọ fúnra ẹ ti ṣe rí ẹ ti gbé egun wọn lẹ tó bá gbé ige léra ó gbá pọn ni ẹ ti gbé ge lára ẹ ti gbá pọn sẹ́ẹ̀rí ẹ jẹ́ sọ kankan kékeré lẹ sì rí o ẹ jẹ́ wá dá padà fún Allah kankan ò fìyà jẹ Tani Olohun kí ni mo sọ fún Allah kankan ò fìyà jẹ Tani Olohun. Àbọ̀dọ́dùmarè fún wọn ní sàn ìpẹ́ ni tó gbé yẹn kọ̀ọ̀nà àìtọ́lẹ́ fi gbé ẹ fílẹ̀. Ẹja náà ya wa ibẹ̀ ni pẹ́ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ ṣe mọ̀ pé gbogbo nǹkan tó bá ti wà ní àyíká wa ìyẹn ni tíṣà wa gbogbo tó bá ti ń ṣẹlẹ̀ láyìíká wa báyìí ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ni ṣé wá rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ń kọ́ àwọn ará ìlú Ìlọrin wípé wọ́n ti gbégi eléra wọ́n ti gbé apọn kí wọ́n tètè lọ gbé lẹ̀ nítorí pé àwọn alálẹ̀ ń bínú kékeré sí inú wọn ẹ lọ kọ́lẹ̀ ṣé pé késekése la rí késekése lè rí kàṣàkàṣà ń bọ̀ bàbá késekése gbogbo ẹ̀yin àfa Ìlọrin ẹ lọ gbé Tani Olohun ẹ jẹ́ lọ fi sílẹ̀ àti ẹ̀gbọ́n náà wọ́n lẹ ti jáwọ́ ń bẹ̀ ẹlẹ́ẹ̀ṣẹ̀ kankan mọ́ ẹ̀ bá ṣe kéèsì mọ́ inú wa dùn Elédùmarè ló mọ inú oníkálukú torí ojú la máa ń wò torí pé ojú làwọn èèyàn máa ń wò ṣùgbọ́n Elédùmarè ó mọ ọkàn tẹ́ ẹ bá sọ wípé ẹ ṣe kankan mọ́ tẹ́ sì ń jẹ́ lábẹ́lẹ̀ tẹ́ ń jẹ́ lẹ́sẹ̀ lábẹ́lẹ̀ ẹ̀yin nu Ọlọ́run ni ẹ wo ìyá mi ìyá wa kí n tó máa lọ ẹni sùúrù ìyá kí n tó máa lọ ẹ̀yin gbogbo ọmọ Yorùbá tẹ́ nífẹ̀ẹ́ ìṣẹ̀ṣe Allah kankan kọ́ ló ń fi ìyà jẹ Tani Olohun. Bàbá wa ẹ dúró náà nígbà tó sọ wípé Allah ń fìyà jẹ Tani Olohun jẹ́ Allah ló ń fìyà jẹ àwọn Palestine tí wọ́n fi ń pa tí Allah dẹ̀ ń wò wá ìtọ́ dẹ̀ ń pa ìran Allah fúnra rẹ̀ ṣé Allah náà ló ń fìyà jẹ àwọn yẹn ni torí pé kò yé wa. Nígbà tí mo máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní gbogbo tó bá ti ń ṣẹlẹ̀ láyìíká wa mo ní tíṣà wa ni bẹ́ẹ̀ni ó ń kọ́ wa lọ́gbọ́n ni bẹ́ẹ̀ni ṣe rí nǹkan tí ń ṣẹlẹ̀ ní Palestine ní Palestine àti àwọn Israeli ó ń kọ́ àwọn Áfíríkà lọ́gbọ́n wípé ṣebí Jésù ṣebí Israeli ló ti wá
Muhammed àwọn ìran Palestine ni àbí ó yá ẹ wá wo àwọn ìlú méjèèjì tó ń bára wọn jà nígbà tán ń jà báyìí Allah ò ṣe dìde kó wá ràn wọ́n lọ́wọ́. Bóyá Allah ló fìyà jẹ wọ́n. Ẹni sùúrù náà kí Allah dìde kó wá gbèjà wọn. Ṣùgbọ́n Allah ò dìde, àwọn ń lo technology, wọ́n ń lo rocket, wọ́n ń lo bomb, wọ́n ń lo gun, wọ́n ń lo ìbọn láti fi pa àwọn èèyàn. Tọ́wọ́ àwọn Saudi Arabia àwọn tó bá ń bá àwọn ní àmẹ̀jà. Allah ò gbèjà wọn o, àwọn lo ọpọlọ, wọ́n lo technology. Bóyá Allah ló sọ fún pé kó máa fìyà jẹ yan àmẹ. Áfíríkà tó jẹ́ wípé ẹ wá yá ẹ̀sìn yẹn lò tí ì ṣe ẹ̀sìn àwọn baba ńlá yín ẹ yá lò ní ẹ̀sìn àyálò ní gbogbo kẹtẹ́ yìí bá ti wá fẹ́ ṣe nígbèsí ayé yín ẹ máa gbélé Allah lọ́rùn, máa gbélé Jésù lọ́rùn. Elédùmarè tó dá yín ti fún yín lọ́pọlọ. Ẹ rí pé àwọn tí Jésù wá láti ọ̀dọ̀ tiwọn àti àwọn tí Allah wá láti ọ̀dọ̀ tiwọn ọpọlọ làwọn ń lò. Àwọn òdòdó Jésù kò wá ràn wọ́n lọ́wọ́, wọn òdòdó Muhammed kò wá ràn wọ́n lọ́wọ́. Kí ni wọ́n ń ṣe? Wọ́n ń lo ọpọlọ, wọ́n ń lo technology. Ṣùgbọ́n ẹ̀yin Áfíríkà gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ ṣe láyé yín, ẹ ń wówó ni, ẹ fẹ́ fẹ́ yàwó ni, ẹ fẹ́ ṣe dání, ẹ máa polé Jésù. Tẹ́ bá lọ sí Áfíríkà sí ẹ lọ sílẹ̀ Yorùbá, ẹ máa rí wọn ní chọ́ọ̀chì, wọ́n ń gbàdúrà. Wọ́n ti sọ yín dọ̀lẹ. Ọpọlọ tẹ́lẹ̀dùmarè fi wọn jẹ́ ká ẹ lo ọpọlọ yẹn mọ́. Ẹ wo ìyá wa, àwọn Áfíríkà ti wà nínú. Ok bàbá wa, ẹ jẹ́ kí wọ́n bi yín léèrè lè. Ṣé Allah náà ló fi ìyà jẹ Mẹ́kà nígbà tí a rí ìjì kan, torí bàbá wa ṣe bẹ́yìn náà rí, tí àrá sán sí ojú pópó Mẹ́kà tí ìjì gbé gbogbo ìjì fẹ́ wú Káàbà lọ. Ẹ jọ̀wọ́, ṣé Allah náà ló ń fìyà jẹ àwọn ará ẹ̀ torí pé kò yé wa? Ìyá wa, ẹ jẹ́ ká sọ ọ̀kọ̀ọ̀kan fún yín. Kò sí ẹnìkankan tí Allah ń fìyà jẹ. Àwa náà là ń fìyà jẹra wa nítorí pé a lack of knowledge. A lọ́pọlọ bí tó yẹ ká ronú lọ, a kì í ronú lọ síbẹ̀. Tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí tó yẹ ká calm down, káwò báwo ni kíní ṣe ṣẹlẹ̀, báwo ni kíní ṣe ṣẹlẹ̀, a ní ìrò nǹkan míì la máa sọ. Torí pé kò yé wa ni báwo lẹ ṣe máa fọlọ́pàá mú yàn, ẹ̀yin fúnra yín lẹ fọlọ́pàá gbé, ẹ̀yin lẹ gbé lọ sí prison, ẹ̀yin lẹ ń dílé gbogbo bẹ́ẹ̀lì ẹ̀, ẹ̀yin náà lẹ tún wá ń sọ wípé Allah ló ń fìyà jẹ. A ti ẹ̀wà dúpẹ́ gbogbo àwọn àfáà wọn láwọn ti jáwọ́ o, àwọn ò bá ṣẹjọ́ mọ́ o, wọ́n sọ láàrin gbogbo ayé gbọ́, inú wa sì dùn. Ṣùgbọ́n ẹ̀yin sọ, ṣùgbọ́n Elédùmarè ń wo, ẹ̀yin wojú, Olódùmarè ń wo ọkàn. A dẹ̀ mọ̀ pé Elédùmarè ló máa padà ṣe. Ẹni tó máa lọ, nǹkan tí mo fẹ́ kán mú kúrò lẹ́nu ni wípé Allah ń fìyà jẹ ta lọ́lọ́run, Allah ò fìyà jẹ ta lọ́lọ́run nìkan. Tí Allah bá fẹ́ fìyà jẹ ta lọ́lọ́run ni, ta lọ́lọ́run ló yẹ kí onídìí ẹ̀ ló yẹ kó kú lọ́jọ́ tí accident yẹn ṣẹlẹ̀, kì í ṣe àwọn innocent tí ò mọ nǹkan kan. Àbí nǹkan kan ti ṣe ta lọ́lọ́run tẹ́ ẹ gbọ́ tí wọ́n sọ fún wa ni. Ok, kọ́lọ́ ara ń jí, báwo lálà ṣe wá fìyà jẹ tó wá fi òun lẹ̀ tó wá lọ ń pa ẹni ẹlẹ́ni. Ẹ wo àwọn nọ́mọ̀. Ẹ kí lè wá rí bá wa sọ fáwọn ará ilé kó tó di pé ẹ lọ fast ẹ bá wa kí wọn. Àwọn ará ilé ni wípé tó bá kọjú sí wa kẹta, tó bá kẹ̀yìn sí wa kátá, tó bá kà wá nìkan ẹjá tẹ́rọ ara wa pa. Ẹ má jẹ́ ká máa kó gbogbo ìgbésí ayé wa lórí Allah lórí Jésù. Ẹ jẹ́ ká lu ọpọlọ tiwa náà. Ẹ àwọn Europeans tí Jésù ẹ̀yẹ wo kọ́lọ̀ yín, ẹdún náà ìyá wa ẹ̀yẹ wo kọ́lọ̀ yín, funfun ni Jésù. Níbi tí Jésù gan ti wá, àwọn tó jẹ́ ancestor Jésù gan, àwọn iṣẹ́ náà máa ń ṣe, àwọn ò ń depend lórí Jésù lórí Allah, àwọn lo technology. Gbogbo nǹkan kan ṣe láyé technology ni wọ́n lò, ṣùgbọ́n èyí tó wá gbé ẹ̀sìn yẹn fún, ẹ̀yin wá kó gbogbo problem ilé ayé yín sórí Allah. Ẹ̀yin gan lẹ tí wọ́n ń jà fàálà, ilẹ̀ ń gbèjà fàálà. Ẹ kó sórí Jésù. Débi wípé ẹ lè fi Allah sílẹ̀. Kálá jà fúnra ẹ̀. Ẹ lè fi Jésù sílẹ̀ kó jà fúnra ẹ̀. Ẹ̀yin lẹ máa ń jà fún. Ó mà ṣe ìyàwó ẹ̀yin bàbá wa, ẹ jẹ́ á ronú. Ẹ jẹ́ ká máa kó gbogbo problem wa ká máa kó lórí Allah. Ẹ jẹ́ ká lu ọpọlọ tí Elédùmarè tí mọ̀ pé a máa nídìí ọpọlọ yẹn ló ṣe fún wa lọ́pọlọ. Ẹ já apply ọpọlọ yẹn. Ọmọ tó bá dẹ̀ sọ lẹ́nu kẹ̀dẹ̀rẹ̀. Ó sọ àpòyà kọ́ ni ṣẹ́rí jẹ́ wa ni wọ́n pa àwọn Fúlàní pa wá lójú wọn pa wá lọ́pọ̀. Ìwé rele wọn ti pa wá gidi gan lẹ́ni Ooshanla náà ló rán àwọn Fúlàní wá kọ́ máa pa wá. Ó dà kò sí wàhálà yín èèyàn wa, ẹ ṣé adúpẹ́ o. Olódùmarè ọba dániwáyé kò ní jẹ́ kẹrí ń gbé sọnù bí ò kì í ṣe bí ọmọ o. Ẹ bá wa pín ètò yìí o. Ó dàbọ̀, ó dìgbà kan náà, ó dire o.